No, ẹ dákun mo ti fẹ́ ṣe fídíò yìí láti bí ọjọ́ mẹ́ta ṣùgbọ́n torí pé ọwọ́ mi kún ni mi ṣe sọ mo ní àwọn ìbéèrè kan fún Èkó ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ń pe ọ̀rọ̀ yìí lówè ó máa ń lára oorun ó máa ń lára oorun kẹ ẹ dákun kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ kàn ń ju ọjà ṣeré lẹ́kọ̀ọ́ ẹ tún ju kí ló ṣẹlẹ̀ ní ọjà Balógun kan tó dìbò election ẹ lọ ju ọjà kéré ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún dìbò tán ẹ tún ti ju ọjà Balógun ṣé kí lẹ fẹ́ ṣé kìí ṣe pé torí pé ẹ fẹ́ káwọn tó wà bẹ́ẹ̀ lọ ha mo dẹ̀ pariwo fẹ́ yan ọmọ Yorùbá tẹ́ wà lẹ́kọ̀ọ́ mo ní ẹ má dìbò fún Sanwó-Olú mo ní Sanwó-Olú tẹ́ rí wọ́n máa wú gbogbo lé yín ó ní nǹkan tán ń ṣe àánú yín dẹ̀ ṣe mí ṣé mọ̀ pé nǹkan mi ló ń bọ́rọ̀ ìbọ̀ tó jẹ́ pé ọjà èéjú ọjà wá sọ ó sì jẹ́ pé Èkó amọ̀pọ̀jà ń jó ìgbà wo la gbọ́rọ̀ ilé nílẹ̀ Yíbò lọ pé ọjà ń jó lójoojúmọ́ báyìí nílẹ̀ Yíbò ní ilẹ̀ Haúsá ẹ̀ẹ̀mejì péré bẹ́ẹ̀ kan la gbọ́ pé ọjà jó nílẹ̀ wọn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ilẹ̀ Yorùbá ọ̀nà mélòó la ti rí pé ọjà ń jó àfẹ́kọ́ yìí torí pé fẹ́ lé àwọn èèyàn kúrò torí pé fẹ́ sí àwọn èèyàn kúrò nínú ọjà ẹ bẹ̀rẹ̀ sí ní jó ọjà owó tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan míì ẹ lọ́gbọ́n ẹ fẹ́ ṣe ẹ wàá lẹ́ẹ̀ ti ṣọ́ọ̀pù pa èèyàn 9 ló jáde láyé lórí ọjà tẹ́jọ́ kí ló dé gan lẹ́kọ̀ọ́ Sanwó-Olú kí ló ṣẹlẹ̀ ní tọ́ọ̀nù tiẹ̀ yìí tẹ́nu àkọ́kọ́ tó wà ń bẹ̀ Sanwó-Olú ó ní iye ọjà tẹ́jọ́ ó ní iye ilé tẹ́ ẹ bàjẹ́ ó ní iye ilé tó owó tẹ́nu ẹlẹ́ẹ̀kejì tó rè àwọn rèé lórí àwọn ọlọ́jà lásán èló lẹ́ ń gbà lórí àwọn oníkórópè láwọn onímọ́tò èló lẹ́ ń san èló onímọ́tò ń gbà lọ́wọ́ yín bíi 30,000 ó dẹ̀ níye tó jẹ́ àwọn oníkórópè oníkẹ̀kẹ́ nàpẹ̀ wọ́n san 6,000 ẹ wá wo iye kẹ̀kẹ́ nàpẹ̀ tó wà nígboro ẹ wo iye mọ́tò tó ń wọlé lójúmọ́ tí wọ́n ń gba 13,000 naira lórí wọn ẹ wo iye tó jẹ́ lọ́dún ẹ̀ẹ́dẹ̀ ronú yìí ṣé inú ìyàlẹ̀ fẹ́ kú sí ni ẹni bá wá sọ̀rọ̀ ẹnìkan sọ̀tọ̀ ẹni bá wá sọ̀rọ̀ ẹni wọ́n ti ń bú olórí yín o ẹni bá wá sọ̀rọ̀ ẹni wọ́n ti ń bú Tinubu ṣé nǹkan tí Sanwó-Olú ń ṣe lẹ́kọ̀ọ́ ìdá ọjà lẹ́ ń jóra yìí kí ló dé wọ́n ṣépè fún yín ni ẹ wo dúdú ọjà tó ti jó lẹ́kọ̀ọ́ ẹ wo iye ẹ̀mí tó tún wá bá ilé tó tún jó níjẹ̀ta yìí lọ tó jó níjẹ̀ta ẹ wo iye ẹ̀mí tó bá lọ kí ló tẹ̀ ń sun ọjà níná kí ló tẹ̀ ń ba nǹkan ní jẹ́ ẹ dẹ̀ sọ pé àwọn ọmọ ń jó nǹkan ẹ láwọn ọmọ Yíbò ló ṣe kí àwọn hip-hop náà wá jó yín lẹ́kọ̀ọ́ àwọn hip-hop ló wá bẹ̀ Èkó jẹ́ ṣé ilé tí Sanwó-Olú ń ṣe yìí dáa ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà ẹ wo ohun tẹ́ ṣe ń jó ọjà kiri ọjà kárò náà wà ń bẹ̀ ẹ ti jó ti akẹ́rẹ́ ní ìbò kọ̀túnla ẹ tún ti jó mi. You are getting where they feed you, save their load. Hey, Baba! Hey, go back on your level now. You don't trouble me back. So why? People they rescue their load. As far as they try to quench the fire. People know when they try to rescue their bring from the fire before it begins. People still they rescue their goods. The remaining one where their hands fit touch. They still ensure that all their whole play there. Come on, the remaining goods where they fit come on. Rescue. You need to where they feel rescue. BBC News station, I'm bringing at this story.
Sorry, my oga, abeg. Since when this fire don't start, abeg, if you tell BBC News Pidgin, wetin don how this fire take happen? No, just dey come market, dey see fire. When I just come market, see say fire begin. Yes, I just come and the fire. We don't know the cause, we don't know how it started. Abeg, for like how many hours this fire don dey? Since like 10 o'clock. Since like 10 o'clock. Okay, nobody life don lost. Yes, sir. Fire. Thank you very much. Just minor concussion, people collapsing and go down just show. Yeah. Ẹ jọ̀ọ́ ṣé shopping wan bí? Your sister shop dey here. This na balogun market where the fire dey burn heavily. The fire rescue don reach here right now. One quench here for balogun. Hello, you can't come on. My friend. Calm down. You can't stay on the fire. This is for our safety. We are going. Please, we are going.